ọsọ̀tàn tí ó bá yẹn nínú jẹ́ kan nílùú kan jò ní arábìnrin kan ọkọ rẹ̀ ṣaláìsí wọ́n wá ń lọ kí àsóhun náà lọ pa ọpa ní ti jàmbá kọ́ ò wọ́n ní ìyá yìí kwájọ ọwá finú hàn ọkọ rẹ̀ pé yẹ báyìí lòun kó ẹ dákun bẹ́ẹ̀bà sí báhùn ṣe nǹkan báyìí ló tún kù tó ń fẹ́ ṣe o nǹkan ọlọ́yọ́dá òun fẹ́ travel kó dóhun òde kìí ṣe àlọ́ o mọ́mọ́ bí ó ti ṣẹlẹ̀ àfẹ́ máa dákọ́ ní o gbá òkè sáà kò bóhun bá dé ọba lọ sọ fáwọn amrobas àwọn tọ̀hún náà ní wọ́n náà wà pẹ̀lú wa sọ pé wọ́n lọ mọ́ bí tí ọ̀nà àbájọ wá ẹsẹ̀kẹsẹ̀ owó yẹn dá owó ìyá gbé owó kalẹ̀ wọ́n pẹ̀yìndà wọ́n ń lọ sẹ́mọ̀ owó tí èèyàn ti ṣe wàhálà sí láìmọye ọdún ọlọ́lọ́mọye ọdún tẹ́ dájọ́ ọlọ́lọ́mọye wàhálà tó ṣe obìnrin ó wá rí pé bí gbogbo wọn ti ń lọ ọ̀kan rìn lẹ́yìn confidence ti ẹ̀ pọ̀ yín òun ló nílé ẹni ya ìbá mú bí ọmọ odò àbí kankan bọ́n ọ̀tí ẹ̀rí nǹkan kan ṣe bó ṣe pé wọ̀kan yìí náà ni ọba di gbì ó ṣubú lulẹ̀ ó kú ọ̀rọ̀ dariwo ó lè ní wọ́n ní ohun ọmọ mọ́lẹ̀ nǹkan mọ́ wọn gangan tàbí ẹ̀ ló ń tọ̀ ohun ọkọ rẹ̀ ni wọ́n bá mẹ́ ọkọ rẹ̀ lọ́lẹ̀ nǹkan mọ́ lórí ibi tá a bá yé dénú kò sí chapter tẹ́yàn fẹ́ sí níbi tí a bá yé dé lónìí tẹ́rù ọmọ bá yàn pé bóòlọ̀ láò ti rí torí pé ń tọ́ dájú ni pé àwọ̀ bárò ilé lọ́dọ̀ àwọn tó bí wa ò bàbá jàmbá wọn lókun wọ́n lè níbi wọ́n kù sí àmẹ́rí gbogbo ránranrun yìí ìlú tó bàjẹ́ tó bàlùmọ̀ yìí àbá lọ́dọ̀ àwọn tó bí wa ntáwọn ń lé mọ́ wọn ntáwọn ń lé ti pọ̀jù Nàìjíríà iná ni ẹnìkan ṣẹ̀ṣẹ̀ máa ra lẹ̀ díẹ̀ kọ́lé at 80 years sàárè lọ́yẹ kọ́ máa kọ́ òdodo ní ìfẹ́ ni ọba máa ti ń ṣe at 70 alfa mi kan nígboro Madina ẹ̀yìn náà mọ̀ wọ́n ti ṣaláìsí nísìn Sheikh Muhammad Ayyub rahimahullah nínú àwọn àgbà àfáà tí máa kírun ní haramu Madina ni wọ́n ní kéṣẹ́ ti Kùránì ti gbogbo ayé máa gbọ́ náà Sheikh Muhammad Ayyub alayhi rahmatullah àwọn ni wọ́n sọ ńjọ́ kan jọ tí wọ́n pé ọmọ ọdún 63 years mẹ́tàlé ní ọgọ́ kẹ́ẹ̀mọ́ bí ẹni ọba mọ̀ tún máa ayé tí ronú wọ́n wá fi nǹkan kan lọ wọ́n ń gbà wọn pé ṣe nǹkan báyìí tí ó ní ìdí bí ìgbà tí yẹn sátún fẹ́ tara bọ ayé tuntun bàbá wa bú ẹ̀rìn pé mọ́dọ́mọ́ 63 years lónìí Ànábì ò gbé jù báwọn náà lọ èmi ò lé nǹkan kan má ẹni ló kú bọ́lọ̀ ń bá bùn mi sí Ànábì tọ́lọ̀ ń fẹ́ràn ju gbogbo ayé lọ kò bùn ju 63 tó gbìn mi lọ bọ́n ó ti bọ́lọ̀ ń rọrùn ló kú èèyàn mélòó ló kù tí ń ronú báwọn mọ́ láyé èèyàn mélòó ara ń tọ́ báyé jẹ́nu ìlú bàjẹ́ àwa náà ni